ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe mí pẹ̀lú ìyà ńlá tí ìṣèjọba tí ń bọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà yóò fi jẹ yín. Sànúsí ló sọ bẹ́ẹ̀. Ṣé ẹni tó wọjú ni ẹ̀rù ń bà? Àti wípé ohun tí àgbàlagbà tó jókòó ní abẹ́ òrùlé tó bá rí bí ọmọ kékeré bá gorí igi ìrókò kò lè rí i. Sànúsí Lámídò Sànúsí ó ń sọ̀rọ̀ náà ó sì ń sunkún bíi tótó. Ó ní à ń ṣe ayẹyẹ à sì ń rẹ́rìn-ín bẹ́ẹ̀ àwa ojútùú sí wàhálà ńlá tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà. Àfàìmọ̀ kí àwọn ọmọ titun ní orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n má gbé gbogbo àwọn olórí Nàìjíríà ṣépè lẹ́yìn ọ̀la. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé Sànúsí ló jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí fún ilé ìfowópamọ́ orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn CBN. Òun náà ló sọ báyìí wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti ààrẹ titun tí ó ń bọ̀ wá yóò kojú wàhálà òun làásìgbò ní orílẹ̀-èdè yìí. Ìlú Kaduna ni Sànúsí ti sọ̀rọ̀ náà níbi ètò kan tó wáyé ní ìlú ọ̀hún. Pẹ̀lú omi lójú ni Lámídò Sànúsí fi ń sọ̀rọ̀ ọ̀hún nítorí wípé gudugbẹ̀ tó fẹ́ jà yìí yóò ní agbára púpọ̀. Emir nígbà kan àná rí ní ìpínlẹ̀ Kano ó ní ìjọba yóò fi owó kún owó epo bẹtiró yóò sì nira púpọ̀. Ṣé nǹkan ṣẹ̀ṣẹ̀ wọ́n ni yóò tún wọ́n sí ní ìlọ́po mẹ́ta. Eléyìí gan ló ń pa Sànúsí lẹ́kún tí kò sì lè mú mọ́ra ní ìta gbangba. Kódà owó iná ìyẹn owó iná ìjọba yóò tún wọ́n sí ní ìlọ́po tó sì jẹ́ wípé gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yóò dàbí wípé ayé fẹ́ parẹ́ mọ́ wọn lórí. Sànúsí ní lọ́wọ́ yìí o ìdá 98 108 owó tí à ń pa wọlé ni a fi ń san gbèsè. Ní àwọn orílẹ̀-èdè ibì kan bí wọ́n bá ń fi ìdá 30 san gbèsè nínú owó tí wọ́n ń pa wọlé igbe oró ni wọ́n máa ń ké. Ṣùgbọ́n ní titi orílẹ̀-èdè Nàìjíríà àwa ń rẹ́rìn-ín àwọn olórí wa wọ́n ń ṣe ayẹyẹ wọn ò sì bìkítà láti wá ojútùú sí ìṣòro ńlá yìí. Àfàìmọ̀ ìran tó ń bọ̀ wá ní orílẹ̀-èdè Nàìjíríà gbogbo àwọn olórí Nàìjíríà ni àwọn ìran titun yóò gbé ṣépè láì wá ojútùú sí ìṣòro wọ̀nyí. Àánú ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe mí pẹ̀lú ìyà ńlá tí ìṣèjọba tí ń bọ̀ yóò fi jẹ yín. Lámídò Sànúsí ló sọ bẹ́ẹ̀.